A kú dédé ìwòyí ẹ̀yin èèyàn mi. Mo kí wa káàkiri àgbáńlá ayé. Gbogbo ojú tó ń wò mí, ojú náà ò ní fọ́. Etí tó ń gbọ́ mi, etí náà ò ní di. Porogodo ayé ò ní lù fún gbogbo wa jó. Ẹ má gbàgbé láti subscribe sórí channel mi. Ẹ lè bá wa share fídíò yìí, ẹ bá wa like ẹ̀, àmì like náà lélẹ̀ ẹ ti rí níbẹ̀. Ẹ bá wa like fídíò yìí, ẹ bá wa share ẹ̀ káàkiri àgbáńlá ayé kó jẹ́ àǹfààní fún àwọn èèyàn. Tó ti yé yín, ẹ jọ̀ọ́ ẹ bá wa share fídíò yìí. N ta fẹ́ lọ́wọ́ yín náà nìyẹn, a fẹ́ owó. A máa fẹ́ kí àwọn èèyàn kan jẹ́ àǹfààní nǹkan tí à ń ṣe yìí ni. Iṣẹ́ àwọn iṣẹ́ tá ń jù sílẹ̀ yìí, ẹlòmíràn wò pé báwo ló ṣe jẹ́. Àwọn bàbá wa jìyà lórí àwọn nǹkan tá à ń filẹ̀ lọ́fẹ̀ẹ́ fún yín kó lè ṣàǹfààní fún wa. Torí àwọn ò gbà lọ́fẹ̀ẹ́. Bàbá mi ò rokoroko ká tó fún ní gbogbo àwọn àṣírí tá à ń fi sílẹ̀ yìí. Kí la lọ wá? Òun náà ni oògùn tí mo fẹ́ sọ̀rọ̀ nípa yìí. Àìsàn yìí ó máa ń ṣe àwa ọkùnrin torí orí nǹkan ọmọkùnrin wa tó máa ń yún wa, a máa họ́, a máa lọ̀ bí kíkiri yẹn já. Kí la lọ wá? Wọ́n ń pe ewé kan ní ewé ọ̀yún. Wọ́n ń pè ní ewé ẹ̀yún. Wọ́n dẹ̀ tún pè kan ní ìjà ẹ̀yún. Tẹ́rí ewé ìjà ẹ̀yún yẹn, wọ́n ló wà lárọ̀ọ́wọ́tó mi mo mú lọ́wọ́ yìí. Ewé tó ń pè ní ewé ìjà ẹ̀yún nìyí. Ẹ ti rí báyìí. Ewé tó ń pè ó ní fúláwà lórí, fúláwà náà lẹ̀ ń wò yìí. Ó ní fúláwà náà ni ẹ̀ ń wò ní ọwọ́ mi. Ewé yẹn nílé, ewé tó ń pè ní ewé ìjà ẹ̀yún nìyí. Àmọ́ ewé ẹ̀yún kò sí ní àrọ́wọ́tó mi níbí báyìí. Nípa fi hàn yín. Bọ̀tá bá dọ́dọ̀ àwọn eléwé ọmọ, ẹ sọ pé a fẹ́ ra ẹ̀yún. A lè ra yẹn torí ìyẹn ò kí lè ti ń bàjẹ́. Ṣùgbọ́n eléyìí tá bá ti já, ó máa ń gbẹ. Ìyẹn ò kí ń gbẹ. Tá bá ti wá ra ewé ẹ̀yún yìí àti ewé ìjà ẹ̀yún tí mo mú lọ́wọ́ yìí, á jó, á fi atare sí i. Abájọ tó bá ká lọ tó kúnná dáadáa, ẹ jẹ́ ká dà sínú àdí ẹ̀yán. Ká máa fi wọ́ orí nǹkan ọmọkùnrin wa. Àwọn títí wọn náà máa ń là báyìí, títí máa ń là báyìí. A lè lò fún àwọn títí wọn máa ń là báyìí. A lè lò fún ká máa fi oògùn yìí ká máa fi pa. Kò ní sí pé tí ń là mọ́ yóò san. A lè lò fún títí tó bá ń là lẹ́yìn báyìí. Kò jù báyìí náà lọ. Ìyẹn fún ọmọkùnrin tí ẹ̀yún ń dà láàmú tó ń yún orí nǹkan ọmọkùnrin tó ń fà bí kó já. Tó bá bẹ̀rẹ̀ báyìí, ó máa ń dùn mọ́ wa. A máa họ́ ni, a máa wọ́. A máa fà bí pé bí kíní yẹn já kúrò ńbẹ̀. Oògùn ẹ̀ náà ni mo ti sọ fún wa yìí. Kíní kan náà tún wà tó tún máa ń ṣe ọkùnrin. Ó máa ń ṣe obìnrin náà. Ìyẹn ti parí síbẹ̀ yẹn nìyẹn o. Tẹ́rí ní tó máa ń ṣe ọkùnrin tó ń ṣe obìnrin. À ń pe kòkòrò kan ní nágò. Àrùn gbajúmọ̀ ni fún àwa ọkùnrin tó bá ti bàlágà àti fún obìnrin tó bá bàlágà. A máa ń kó kòkòrò yìí láti ara ìbálòpọ̀. Abo sákọ láti máa kó kòkòrò yìí. Kòkòrò yẹn dàbí egbọn tó wà lára ajá, àmọ́ kò tó tara ajá. Tíntìntín báyìí ni òun máa ń rí. Ó ní ọwọ́, ó lẹ́sẹ̀, ó dàbí ajá, ó dàbí egbọn ara ajá. Níbo ló máa wà lára wa? Ó máa wà lára irun abẹ́ wa, ibẹ̀ ló máa wà. Ó ti yé yín? Ibẹ̀ ni kòkòrò yẹn máa ń gbé. Ẹni tó bẹ́ẹ̀ bá obìnrin ni kòkòrò yẹn bá wà, tí ọkùnrin bá fi lájọṣepọ̀ pẹ̀lú ẹ̀, pẹ̀lú ògo Ọlọ́run, ọkùnrin yẹn ó gbé kòkòrò yẹn látara bẹ̀. Tẹ́gbàrà obìnrin náà ló ara ọkùnrin ló wà. Tá bá bá obìnrin tí ò ní lára, tá bá bá sùn, tá bá lájọṣepọ̀,
á ta ọjà fún obìnrin yẹn náà. Kòkòrò yẹn orí irun ló máa ń gbé, ara wa ló máa ń wà. Ó máa ń ní ẹyin. Tá bá fẹ́ mọ̀, àwa tí a bá sábà máa ń yún abẹ́, ọkùnrin ni o, obìnrin ni o. Obìnrin míì tó bá ti bẹ̀rẹ̀ sí tí ẹ bá mú ẹni tó bá ní lára, kò ní mọ̀ pé bus stop ni òun wà, kò ní mọ̀ pé èèyàn ń wò òun. Wọ́n máa gbẹ́ ni, wọ́n máa dùn mọ́yàn, wọ́n máa dàbí ìgbà tí èèyàn lá sweet ni, wọ́n máa ń dùn mọ́yàn tí èèyàn bá ń họ. Ẹlòmíì tó bá mú, ẹlòmíì á ní kó lo kerosene, irọ́ ni o, abẹ́ ògbó. Ẹlòmíì ò lo àdọ́líkì, kò sí bá ṣe lè lo, ẹlòmíì gan lo petrol. Gbogbo abẹ́ mọ̀, ẹlòmíì ò ní rọrùn sùn nígbà tó bá fi petrol kó gbogbo ara irun. Títa ni. Kí la wá ṣe láti ṣẹ́gun kòkòrò yìí? Ẹ jẹ́ ká lọ ra ìyèré tó pọ̀. Ẹ jẹ́ ká jó ìyèré yìí mọ́ odidi atare kan. Tí a bá ti wá jó ìyèré yẹn, ẹ jẹ́ ká lọ̀ kó kúnná. A lè ṣe púpọ̀ torí fún àǹfààní ẹlòmíì tó bá ní kòkòrò yìí lára. Tó bá ti lọ̀ tó bá lọ̀ tó kúnná, ẹ jẹ́ ká dà sínú àdí ẹ̀yàn, ẹ jẹ́ ká dà sínú ẹ̀. Ká máa fi àdí yẹn ká fi pa gbogbo ibi tí irun bá wà, ìyẹn ní abẹ́ wa ló máa ń wà. Ká fi pa, bá ti fi pa abẹ́ wa. Lálẹ́ tó bá dọjọ́ kejì, tá bá jí láàárọ̀ ọjọ́ kejì, ẹ jẹ́ ká fọwọ́ gbọn gbogbo irun yẹn báyìí. A máa rí pé àtẹ̀yìn àti kòkòrò wọ́n á ti kú. Ẹ gbọ́ mi, àti ẹyin pẹ̀lú ògo Ọlọ́run, àti ẹyin àti kòkòrò wọ́n á ti kú wọn. Tó bá fẹ́ mọ̀, tá bá fẹ́ rí àrídájú ẹ̀, ẹ jẹ́ ká wá pépà funfun ká jòkó sórí pépà yìí, ká máa fọwọ́ wa gbọn irun yẹn báyìí. A rí pé kòkòrò yóò máa gbọ̀n sílẹ̀, yóò máa gbọ̀n sára pépà ni, wọ́n á ti kú, àtàwọn àtẹ̀yìn. Tá bá wọn họ abẹ́, ìyẹn abẹ́ wa tí wọ́n bá wà tó máa yún wa, ká fẹ́ mọ̀ pa ní kòkòrò àbá ní, ẹ jẹ́ ká fa irun, ká já irun kan nínú wa, ká fàájá, ká wá wo orí irun yẹn dáadáa. A rí ẹyin àti kòkòrò yẹn, a rí níbẹ̀. Ìyẹn náà ń pè ní àrùn kòkòrò nágò. Ẹ jẹ́ ká gbìyànjú, ẹ jẹ́ ká ṣe, bá wa share fídíò yìí kó jẹ́ àǹfààní fún àwọn èèyàn. Ẹ bá wa share rẹ̀, ẹ bá wa like fídíò yìí, ẹ bá wa subscribe sórí channel yìí. Kò jù báyìí náà lọ. Orúkọ mi ni Dr. Hafiz Abolade. Ire o.